Phronesis Productions YouTube channel. Subscribe, like, and share our content. Thank you. Ẹlẹgbẹ́ mi, aago mẹ́rin náà ti kọjá ìṣẹ́jú méjìlá ṣé àti nà pẹ́ báyìí. Ẹ jọ̀wọ́, mo ṣàkíyèsí pé àwọn akẹ́kọ̀ọ́ oníwèé kẹfà wọn ọ̀pọ̀ nínú ẹgbẹ́ ìmọ̀ kí ló fà. Ó yẹ kó rí bẹ́ẹ̀ bóyá torí pásíkò jẹ́ lókù fún wọn láti lò nílé ẹ̀kọ́ yìí ló fà. Àti pé ọ̀rọ̀ lórí ẹgbẹ́ òkùnkùn tí àwọn ẹ̀kọ́ gíga yunifásitì ni mo bá tí olùkọ́ àgbà fi ṣe wàásù fún wọn lórí ìlà àtìgbà náà ni ẹ̀sọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti péjú mọ́. Ó tí ò àgbà fún ọ wọ́n ti fẹ́ dalẹ̀ ní yóò ìjà yóò ń dà o. Igi. Nígbà tá à ń dàgbà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá la wò tó múnú wa dùn tó máyọ̀ wa kún. Àwa ọmọ tá a dàgbà ní early 90s àti early 2000s tí àwọn ọmọ Gen Z tí wọ́n lè má lè relate. Àwọn sinimá alálùbáríkà bíi sinimá ìjà ọmọdé, bíi sinimá èkú idà, bíi sinimá ayé ṣòro, bíi sinimá Ikezobo, bíi sinimá 100 years, bíi sinimá Ewé Ọ̀run, bíi sinimá Abúlé Ṣòwò. Mélòó la fẹ́ kà nínú Ìyìn Adépèlé? Ṣùgbọ́n ẹ má worry torí àwọn ọmọ Gen Z tó lè má láì dé àwọn nǹkan tá à ń sọ yìí nípa àwọn sinimá tá a wò nígbà tá à ń dàgbà bọ̀. A máa ṣe àwọn 1 or 2 throwbacks ní season 1, season 2 just to carry along the Gen Z generation about some of the films we saw while growing up in the early 1990s and the early 2000s so that they can be able to go in search of some of these stories and do a comparative analysis of the kind of stories being produced in contemporary times in Yoruba movie industry in contrast with the kind of movies and the kind of stories that was told or that is being told even in contemporary time as far as Yoruba movies is concerned. So ẹ má worry, ẹ fọkàn balẹ̀ ní Phronesis Productions a máa jẹ́ kí ẹ rántí díẹ̀ nínú àwọn sinimá yìí. Ẹ má sunkún mọ́. Ó ṣe mí láàánú lọ́pọ̀lọpọ̀ wípé èmi ni olè kẹsàn-án wọ́n máa bẹ̀rẹ̀ síbi ó ṣàǹdílé wa. Tó bá jẹ́ pé wọ́n fi olè jà ìṣe wáǹdílé wa ni ikú tèmi á jẹ́ kí olè títà dópin ìdílé wa. Ẹ̀yà lálù tí ń rìn. Ìbá dá kẹ máa dáríjì ẹlẹ́ṣẹ̀ tó bá ti ṣe. Nítorí pé ìrònúpìwàdà sì lè wà fẹ́lẹ́ṣẹ̀. Àmọ́ ẹ̀pà ògbóró mọ́. Ọjà sápátì. Oúnjẹ rẹ̀ rẹ̀ ó. Sàánú mi bàbá. Bó bá tún jẹ́rọ̀ lẹ́yìn, òun lò mí ìtúndé. Jíjẹ ni. Abẹ́ni lórí. Láàrin máa wá rẹ̀. Ọmọ gidi ẹgbẹ́ sọ́nù rẹ̀ bọ́ọ̀kíá ẹ̀sìn ló ní ju ara lẹ́sẹ̀ òun ní gbẹni tí ń ṣògbọ́n. Mú mọ̀. Ngbà
tó máa wọ̀. Ìwọ. Bó bá ṣe kí àwọn fọ́ lórí dànù. Kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń ṣe bí ẹṣin. Ẹ má bínú. Ìwọ mọ̀ pẹ́rù nìkan ni kẹ́tẹ́kẹ́tẹ́ ń rù ní. Ẹṣin ló ní ijó àrà lẹ́sẹ̀. Òun ní ń gbẹ́ni tí ń ṣoge. Ọmọ mo tilẹ̀ lẹ́ ń wá. Eléyìí jẹ ní àbí ọ̀gẹ́. Bàbá rẹ́gí ni rẹ́gí ló ṣe. Kò tó ṣe gbígbó nǹkan bí ojú kìíní tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ. Jókòó síbẹ̀. Mo àbálà rú rẹ̀. Ẹ mú kẹ́gbé. Ẹ gbé ládé mẹ́sẹ̀. Ó bọ́ ọ bá tún kọ́ ha. Wọ́n sì ní kí ìbọn gba ẹnu rẹ kó gba òdì kejì ọpọlọ rẹ jáde. Ẹ̀lẹ́ o. Ẹ káàbọ̀. Ẹ̀lẹ́ o. Ẹ kú iṣẹ́. Ẹrù kúnnù. Ẹ̀lẹ́ o Àlàbí. Òkú fẹ́ ìlú. Òkú karùn-ún ní ṣe ká fi gbogbo ara jẹ́ ẹ. Ó dùn mí pé ibi tó parí ìgbésí ayé ẹ sí rèé. Bọ́ ọ bá ń bọ̀ tún yan o. Bó o délé kó o kílé. Ó bá dọ́nà kó o sì wọnú. Àlàbí ọmọ kọ́rẹ́ lè mi rẹ̀. Ṣé mi àmọ́ àgbẹ̀bí tó parí ìgbésí ayé? Àbẹ́ gbọ́. Irú èèyàn wórówóró wo ló tẹ̀lé olóyè ìdìbò yìí? Ẹ̀yin ó dáa. Ẹ gbọ́ o. Ibi tá a bá fẹ́ lẹ́mọ̀ ṣọ́ṣọ́ ní ṣọ́ o. Ní tí wọ́n fi wá ṣọ́ọ̀rì. Bí ìṣinṣin bá kọjá níwájú yín fẹ́ wọ́n. Àbẹ́ gbọ́dọ̀ lọ. Èmi náà bẹ́ẹ̀ tó sùn. Kọ̀ wá jíṣẹ́ fún ọ pé wọn ká má sọ pé àwọn ọ̀rọ̀wọ́ mi lélẹ́yìí o tó bá dijọ́ márùn-ún òní máa tún yọjú sí wọn. Dé lónìí o òní ni kò dé o. Adéníkẹ́ ọmọọba ọmọ kọ́ ọ̀rọ̀ èèyàn ọkọ̀ ara fẹ́ra kù. Ta ló kú fún yín bàbá tẹ̀ ń kíkọ́ ọ̀rọ̀ èèyàn? Tálálàbí rẹ̀ náà ni ọ̀hún nígbà tí ìṣèpọ̀bìnrin jábọ́ lẹ́yìn yẹ kọ́ńdọ́kọ méjì mẹ́ta náà ti ń kú mọ́ lọ́wọ́ yìí. Bàbá àgbàyà ni ẹ̀yin ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ yìí ṣé gbọ́ pé mo ti wọlé ọkọ kan rí ni gbogbo tẹ bá rò sí mi tọmọ yín àfin ló máa jẹ́ àrífínlẹ̀sìn wá ṣùgbọ́n kí tó kàn yín lábùkù màá rojọ́ yín fáwọn àgbà. Ẹ má fẹjọ́ wa sàwọn àgbà o ọ̀hún bí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọgbọ́n mi ọ̀sẹ̀ tó pẹ́ ròdòròdòròdòròdòròdò torí gbajúmọ̀ tí a bọ̀ ìjọba bọ̀ ẹ̀rẹ̀kọ̀ ọgbọ́n ní ọ́fíìsì fàjẹ́ àǹfààní ń bẹ fún ọ kó o fi ronú pìwàdà ọ̀rọ̀ afábíọ́nà kó o fi sọ̀kan kó o bàlàbí ìrẹsì ránṣẹ́. Ẹ ṣáà kó wájú mi ẹni tẹ́ kù sí lọ́rùn lẹ̀ ń wá wọn àfàbíọ́nà báwo yín ẹ pàlàbí báwo yín ẹ dálàbí sí dúkìá tí mò ń wá ti wà lọ́ọ̀ mi. pé dúkìá tó ń wá ó ti bọ́ sí ọ lọ alówó náà lọ́kọ adá ọlọ́rọ̀ ọkọ fẹ́ akọ́lọ́ náà rọrùn lé inú òjò lọ wà inú òjò lọ wà Adéníkẹ́ inú òjò lọ wà ó lè lọ́kọ ńlẹ̀ ó lè lọ́kọ ńlẹ̀ Abíọ́nà ó sì níyàwó inú òjò lọ wà inú.
oúnjẹ wájú oúnjẹ tó ń dẹ́yìn ò dà sí. tó bá yá ẹ̀ ní ìyá máa ń bínú ìyá máa ń bínú ìyá máa ń bínú. bí ò tiẹ̀ tó bẹ̀rù kò yẹ kó tó ṣáájú ìyá tóbi dà. ìyá Gentle ìwọ lọ̀rẹ́ ìyá tóbi dà. ká ránṣẹ́ ìkíní ránṣẹ́ ìkejì ìjọ tó bá dé ibi báyìí. èmi pẹ̀lú àwọn ṣòkòtò kan náà tó bá wọ àjọ ilé ni èmi pẹ̀lú àwọn ṣòkòtò kan náà. kí ló dé tó fi pẹ́. ẹ lè rí mi èmi ò ń ṣe ara yín mọ́ wọ́n ti jìnnà sí yín pátápátápátá kí ni kókó yín gangan ẹ mú kókó dání ẹ̀rí mú ẹ tún mú gẹ̀gẹ́ ìṣẹ̀lẹ̀ jùlẹ̀ kí láǹfààní yín èmi ò mọ nǹkan tá à ń gbé ṣe nínú ẹgbẹ́ yìí mi ò lówó ń bẹ̀ kí ni kókó nǹkan tá à ń gbé ṣe òfo náà ni èkejì ọjà kí ni mo wá gbé yín wò pátápátá ẹ wá fúyẹ́. ìyá tóbi ìwọ òun ṣara tiwa mọ́ àṣé torí ìyẹn ló ṣe wá sí gbogbo ìpàdé ta tún gbéyàn dìde lẹ́yìn tẹ́lẹ̀ ẹ́ ò wá lè lọ bẹ́ẹ̀ o torí gbogbo èyí tán ti dá tí wọ́n ti jẹ òun láti pọ̀ a ní òfọkọ́lẹ̀ ò rí mú wá a ní òfọmọ́lẹ̀ ò rí mú wá alájẹkàyà ẹ máa wo nǹkan àwòdì ara ẹ̀ jẹ́ wọn èpè sanra. ẹ mú ọkọ mi ó bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ mú ọmọ mi ẹ ló lágbára jù yín lọ kí wá ló kù mọ́. ṣé olókè mi lẹ́yìn ọ̀run. ṣẹ́yìn lèmi ní ni èmi ò lẹ́yìn mo ní Ọlọ́run bí mo ṣe wà yìí mi kì í ṣe ara yín mọ́. ẹ̀yà máa sọ fún ẹ pé kò síbi tó ń lọ. èmi yes èmi ìwọ èmi kò síbi tó ń lọ. ó mà ṣe o wo kẹ́rẹ́ kò tó ṣì ní. ìyá tóbi. ìyá o àtẹ̀yẹrẹ́gbẹ́ mi tó kù. òótọ́ ọ̀rọ̀ ni ìyá tóbi sọ o ẹ wò èmi ò rí nǹkan kan pàtó tá à ń rí mú nú ẹgbẹ́ yìí gan. ìyá Gentle ìwọ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. mi ì ṣe ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi gangan tí mo wà nú ẹgbẹ́ yìí kí ni mo rí mú ìyá ọmọ nìyí mi ní owó nìyí kò sí tí ìbá ṣe wípé ìyá tó mú mi wọnú ẹgbẹ́ yìí náà kí ni nǹkan tí mò ń bá a ká àtijọ́ tí mo ti ń wá nú ẹgbẹ́ yìí mi ì fẹ́ jẹ́yàn sùn rí èèyàn kan tí mo jẹ̀jà tún mú wá èmi mà ti dáríjì ń tèmi. ó dáríjọ ní kẹsọ́bò. mo dáríjì o. ìyá Gentle rẹ̀ ṣèkan yẹn dùn mí ó ṣèkan yẹn dùn mí torí pé ò ní sùúrù ni sùúrù ẹ̀ òkú tó mo ti sọ fún ẹ wípé ó yẹ kó o ní sùúrù àìṣíwèé kan rí ọ̀rọ̀ ẹ ni. ìjọ rẹ fẹ́ sí ìwé kàn mí lọ́jọ́ wo ńgbà tí inú mi bá funfun tán òun lẹ tó máa sí ìwé kàn mí ẹ wo èmi náà mo ti dòpọ̀ ọlọ́run mú báyìí ẹ wo ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi gbogbo o ẹni tó bá mọ̀ wípé òun fara mọ́ ìyá tóbi kó ya tètè tẹ̀lé wa nítorí ọ̀la lè pẹ́ jù. ìyá lẹ́nu ẹ̀ ìyá Gentle ìyá jẹ ẹ̀yin náà lọ ẹ lọ. ìyá ẹ sùn ni ẹ ṣe nǹkan. ẹ lọ ìyá tóbi àti wọ́n náà ìyá Gentle màá wá fi hàn yín pé ẹ lókè mi lẹ́yìn ọ̀bẹ. a kì í gbá ṣọṣọ lórí a kì í jókòó lórí èṣù ẹ tó bá ṣe bí ibi àbá ẹ tó bá ṣe kàyíká. ẹ yóò ń padà ìpìlẹ̀ iṣẹ́ yẹn ó yá. ẹ tó bá ṣe. ewọ. ẹlẹgbẹ́ mi aago mẹ́rin náà ti kọjá ìṣẹ́jú méjìlá ṣé àti nà pẹ́ báyìí. ẹ jọ̀wọ́ mo ṣàkíyèsí pé àwọn akẹ́kọ̀ọ́ oníwèé kẹfà àwọn ọ̀pọ̀ nínú ẹgbẹ́ ìmọ̀ kí ló fà á. ó yẹ kó rí bẹ́ẹ̀ bóyá torí pásíkò jẹ́ lókù fún wọn láti lò nílé ẹ̀kọ́ yìí ló fà á. àti pé ọ̀rọ̀ lórí ẹgbẹ́ òkùnkùn tí àwọn ẹ̀kọ́ gíga yunifásitì ni mo bá tí olùkọ́ àgbà fi ṣe wàásù fún wọn lórí là àtìgbà náà ni ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti péjú mọ́. ó tí ò àgbà fún ọ wọ́n ti fẹ́ dalẹ̀ ní ìjà yóò ń dà o. ìgè má jẹ́ kí a bára wa jà ọ̀rọ̀ igbọ́n ti fẹ́ sún ènìyàn pàápàá ohun tá a ti torí rẹ̀ kó ara wa jọ. ogun ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ látọwọ́ olùkọ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé àwọn olùkọ́ wa ní olùkọ́ àgbà ìtìrí tí ó sì ń fi ọjọ́ orí rẹ̀ àti ìmọ̀ rẹ̀ kápá wọn. ẹ má bínú sí mi o kí la fẹ́ sọ àwọn yòókù yín dà. olùkọ́ ẹ ti pẹ́. ẹ má bínú sí mi. nǹkan tẹ́ bá fẹ́ bá wa sọ ló kù àti pé a ti fẹ́ máa lọ́ọ́lé.
ọ̀rọ̀ máa wáyé lórí àwọn obìnrin wa ẹ jẹ́ ká wá gbogbo ọgbọ́n táwọn náà máa fi darapọ̀ mọ́ wa torí ọjọ́ tá a bá fẹ́ ṣe ìnáwó tàbí àjọyọ̀ tàbí a bá fẹ́ lọ kọ̀yà níbì kan kán lè máa dáná oúnjẹ fún wa. ọ̀gá kò dájú pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ ṣe ẹgbẹ́ ìmọ̀ nítorí pé àwọn òbí wa ti ń fura sí wa pàápàá ìdí tá a fi dá ẹgbẹ́ ilẹ̀ láti máa kọ̀yà fúnra wa ṣùgbọ́n ìyá ẹ náà lolùkọ́ àgbà ti ń kọ̀ tí ìyàtọ̀ sì ti ń bẹ láàrin àwọn olùkọ́ kéékèèké ní tèmi ò èmi ò ṣe ẹgbẹ́ ìmọ̀. Ayọ̀adé ǹjẹ́ o mọ ohun tó ń sọ ọ̀rọ̀ ọgbẹ́rì ni kò yẹ ká máa gbọ́ láàrin àwa awo àbúfẹ́ fẹ̀mí ara rẹ̀ ṣòfò dànù. ẹ̀gbọ́n padà ẹ̀mí Ayọ̀adé kò lè ṣòfò lójú tèmi àbí ẹ kò mọ̀ pé tẹ̀gbọ́n tàbúrò ni wá ní kò sí olúwa rẹ̀ tó lè na ẹ̀gbọ́n mi lóòótọ́ dáadáa kò lè jà àmọ́ ó ní àbúrò tó gbọ́ ojú. ìwọ ni àbúrò tí dàda gbójúlé àbọ̀ abálọ̀rọ̀ tẹ kọ́ ló jókòó síbẹ̀. Ìgè wá níbí gbóró lọ. ẹ jọ̀wọ́ ẹ lọ kí àwọn àbúrò yìí wá ẹ̀mí ọ̀sẹ̀ náà ẹgbẹ́ ẹ̀ mọ́. kíkàkíkà ó dàrọ̀ náà ó dà. ẹ wá ẹ má túká ẹ wá ibo lẹ ń lọ ẹ wá fẹ ẹ wá Ayọ̀adé. ó dàrọ̀ olùkọ́ ẹ má yọ kó já mi lẹ̀. wá bá mi báwọn yòókù rẹ sọ̀rọ̀ bá ń bá wọn sọ̀rọ̀ nìkan padà wá bí lọ́tùnla ọ̀nà míì wà tá a máa gbà ṣèpàdé yìí tolúkálùkù yìí máa délé lásìkò. ó yá Ayọ̀ díẹ̀ lọ. ẹ wo iye tó bá gbọ́ ni. mo fira mi wọlé ilé ìrèbètè náà pé ó ní òun làbúrò dáadáa kan tó. olúwa mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ dádì mi mú mi lọ sí skul ní ọjọ́ náà ìgbà tí mo dẹ̀ máa dé mo bá mọ́mì tí wọ́n sùn bẹ́ẹ̀ èmi tiẹ̀ kọ́kọ́ rò bóyá wọ́n rẹ̀ ìgbà tí mo dẹ̀ wọnú kíchìn èmi gbé oúnjẹ mi mo jẹun mo dẹ̀ mú báàgì mo lọ sí skul àmì lẹ́sìn ìgbà tí mo dẹ̀ máa tún dé mo tún bá wọn bẹ̀ mo tún wá rò bóyá ó yẹ kí wọ́n ti jí láti ìgbà tí mo ti lọ sí lẹ́sìn kò pẹ́ náà mo lẹ́nu staircase kò pẹ́ rárá ni dáàdì dé bá mi bẹ̀. In other words o lè sọ bóyá dádì ẹ ló pa mọ́mì ẹ ni o tàbí oògùn ẹni tó pa mọ́mì ẹ. olúwa mi tó bá tiẹ̀ jẹ́ wípé dádì mi ló pa mọ́mì mi ṣé màá wá sọ pápá ìrọ̀ ní dádì mi tí mo bá sọ bẹ́ẹ̀ nísìn dídàkẹ́ pa wọn ọ̀kẹ́ mú ọ lọ sẹ́wọ̀n màá wá di ọmọ òrukàn kalẹ̀ kò sẹ́ni tó máa tọ́jú mi kò ní sí bàbá kò ní sí ìyá ta lẹ́yìn fẹ́ kó wá máa tọ́jú mi. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ìwọ ló pa mọ́mì ẹ̀ nìyẹn because àwọn tí wọ́n ṣe investigation sọ pé ìwọ ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ òkú mọ́mì ẹ̀ so ìwọ ló pa mọ́mì ẹ̀ nìyẹn. olúwa mi ṣé ẹ̀yin gbàdúrà kí ọmọ yín kó pa ẹ̀yin. láíláí ọmọ mi ò ní pa mí. láíláí èmi náà ò ní pa mọ́mì mi. ṣùgbọ́n ìwọ ló pààyà ẹ̀ ìwọ tó mẹ́ni tó pààyà ẹ̀ tó fẹ́ sọ ìwọ ló pààyà ẹ̀. èmi kọ́ ni mo pa mọ́mì mi o dáàdì mi nìkan ló pa mọ́mì mi so mo ò mẹ́ni tó pa mọ́mì mi kò sóòótọ́ kò sí irọ́. Ọlámídé ṣé o mọ̀ pé ẹ̀yin èwe èkó yìí ẹ̀yin lẹ máa tún orílẹ̀-èdè yìí ṣe tó bá dọ̀la nínú nǹkan tó dẹ̀ ń kọ́ yín school mo sọ pé 10 commandments wà bẹ́ẹ̀ ó ní pé ìbọn kò gbọdọ̀ purọ́ mọ́sọ̀ ó mọ̀ wípé o ti búra wípé òótọ́ ló máa sọ fún ilé ẹjọ́ yìí ṣé o mọ̀ wípé ẹni tó bá purọ́ á jalè ẹni tó bá lè jalè ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ sí
so mo bẹ̀ sọ òtítọ́ fún wa ní ilé ẹjọ́ yìí sí ta ló pa Kíkẹ́ lọ́mọ Adéoyè ìyá ẹ̀. Olúwa mi kí ni irọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ ń sìn? Olúwa mi mo sọ wípé mo ò mọ ẹni tó pa mọ́mì mi. Mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan kò sóòótọ́ kò sí irọ́ period. Ọlálẹ́kọ̀ọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ ṣé o mọ̀ pé níbi tẹ́jọ́ ìdé ń sìn ìwọ nìkan ló lè rán dábìí ẹ̀ lọ́wọ́ abáláyé mi ò yẹ ìwọ nìkan ló lè rán dábìí ẹ̀ lọ́wọ́ bí ẹjọ́ yìí kò ṣe máa lójú sí mi ìgbà tó ní òfẹ́ kan padà jẹ òfẹ́ kan ṣe kìíní kan tó wọ ò bá jẹ́wọ́ láti fi ràn ọ́ lọ́wọ́ ààrẹ náà ọkọ tó lè ṣẹlẹ̀ sí mo forúkọ Ọlọ́run ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí sọ́kòsọ́kò tó nǹkan tó bá mọ̀ nípa ikú tó pa Kíkẹ́ lọ́mọ Adéoyè tó jẹ́ ìyá ẹ̀. Ìbéèrè yìí ohun tí ó tó nǹkan ló ń pani láyé ìwà lẹ́kìrì ẹ̀ o. Olúwa mi fún Ọlọ́run tí ẹ fi síbẹ̀ màá jẹ́wọ́ mọ́mì ló ṣe ọbẹ̀ kan ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Ata dẹ̀ pọ̀ jù ní ọbẹ̀ mi. Ata ìlú tààrà dì ní ẹnu ní ọjọ́ náà. Ìbínú ata ìní dádì bínú mọ́mì pa ní ọjọ́ náà. Kò jù bẹ́ẹ̀ lọ Olúwa mi. Mo kí gbogbo ẹ̀yin agbẹjọ́rò pátá ẹ kúṣẹ́. Mo lè tún fi ìgbà yìí kí ẹ̀yin agbófinró fún gbogbo iṣẹ́ takuntakun tí ẹ ṣe nígbà tí ẹ ń ṣèwádìí ọ̀rọ̀. Fún ìdí pàtàkì wípé Ọlámilékan Adéoyè ó sọ òtítọ́ àti nítorí pé tábánikà ro bíbélì fún àwòrán akọ́jọ́ èkì ọmọ yìí sọ ọ̀rọ̀ mi ó ní tábánikà rán bàbá òun lẹ́wọ̀n tàbí ká pa ó ní pé ta ló máa tọ́jú ó ní fún ìdí ìyẹn tó ń bá tiẹ̀ mọ̀ pé bàbá òun ló pààyà òun òun ò ní jẹ́wọ́ ó dẹ̀ rọrọ̀ yẹn sọ́nbẹ̀ nítorí náà fún parental guide àìmọye ọmọ tí ó jẹ́ pé bóyá ìyá kú bàbá kú ló sọ wọ́n dọ̀mọ́ abẹ́ gọ́tà wọ́n pọ̀ àwọn ọmọ yìí dẹ̀ ní ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí mo decide that I will now temper justice with mercy. Èyí ni ìdájọ́ mi. Mo dá ọ̀gbẹ́ni Adéníyì Adéoyè sílẹ̀. Kí ó máa lọ sílé láyọ̀ àtàláfíà. Mo nígbàgbọ́ kó sì tún máa níyàwó ìjọ̀kan tó bá mọ ẹ̀fọ́ tún lù pa. Ṣé yẹ? Ṣùgbọ́n nítorí ọmọ yìí ni mo ṣe fẹ́ dá ẹ sílẹ̀ léwu torí kó bá a máa ṣe ìtọ́jú ọmọ olóògbé náà a ti mọ̀ pé kò mọ̀ọ́mọ̀ ó ṣe é ṣe. ẹ̀yin ọkùnrin tí ó kù tẹ wà nílé ẹjọ́ ilé mi kẹsàn pé torí pádájọ́ dá Níyì Adéoyè sílẹ̀ kẹsàn ìyàwó yìí ní pọ́ńchìn báàgó kẹbẹ̀rẹ̀ sí lù wọ́n bí aṣọ òfì àbí kò yé yín nǹkan ẹlẹgẹ́ lóbìnrin obìnrin ò kì í ṣe téèyàn ń yí ẹ̀ṣẹ̀ tì ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ọgbọ́n fún gbogbo wa láti èmi lọ. Ẹ kalẹ̀ òkú ẹ̀yẹ lẹ́sẹ̀. Àní pẹ́ púpọ̀ lé. Fáni èmi talé nínú yín kó jẹ́ kí n gbọ́. Ayé. Ẹgbẹ́
ẹ̀gbin ńlá kan mà ló ta lẹ́nu mo sì fẹ́ kí ẹ bá mi gun ẹ̀gbin náà dànù ṣe rí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni o ọ̀rẹ́ tó yẹ pé ajọ́ ń jẹ ajọ́ ń mu ni ṣé màá ní mo introduce boyfriend mi sí àti bó ṣe kí èèmọ̀ ẹ̀fọ́ mi lọ́wọ́. sọ́tàn ayé yeye gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ọjọ́ sí ẹni wọ́n máa ń mú ọmọ kékeré kan wá sínú ilé mi yeye ọmọ tí ọmọ náà lé o ọmọ náà tiẹ̀ fi mí ní ọkàn balẹ̀ rárá kò fi mí ní ọkàn balẹ̀ mo wá fẹ́ kẹ́ bá mi ṣe bí ọṣẹ ṣe ń ṣe ojú ayé. ìwọ ọmọ yìí. aṣẹ́wó aláìníròyìn ìkà tó ń jẹ oyún táyé rẹ̀ wù. ọmọ òṣì olórí burúkú ìkejì olùṣe. tó bá yẹ wàá gbálé ọkọ ẹ lọ á jẹ. màá mú ẹ níjọ́ kan ó mú gbogbo ọ̀nà ó dì í pa ó ò jẹ́ kí n róyìn jò mí mọ́ kí ló dé wá wojú mi dáadáa tí n bá máa mú ẹ màá gbó ẹ màá dẹ̀ fa ẹ mu tó jẹ́ pé ẹ̀jẹ̀ kan ò ní kù lára ẹ mọ́. èyí máa lé o wàá gbádùn mi tó nínú ilé ìyá ìjì. bóyá èmi mo nínú ilé yìí ni o bóyá ìwọ ni à ń ṣàlàyé fúnra wa ọjọ́ náà kù díẹ̀. àgbàyà ó rọjú mọ́ mi ọ́bí ẹ̀la ojú kan ọ̀rọ̀ náà ló fẹ́ ké jẹ́ kí wèrè alẹ́ ilé ìjà ìyá àjẹkù jà sí. ọba ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀lú lọ́wọ́ ọlọ́run ṣògo ọmọ bálọ́mí òṣèṣù. tí ò bá ń ṣe wípé onípo jẹ́ fine boy ọjọ́ fine boy tí mo rò mí lára ọlọ́run yẹ kí n ti lé ẹ̀dá mi ti kó. ṣé ó lè tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ. kí ló ń ṣẹlẹ̀ bí. ó mọ̀ pé òun wúlò fún nǹkan kan lẹ́yìn pé ẹ máa ṣe orí fún ẹ máa ṣe gbá fún ẹ ìwọ ò ti ẹ̀rù orí jọ kan pé àbẹ̀bí tí mo dẹ̀ ń ṣe orí fún ní gbogbo ìgbà tó dẹ̀ ń pé bó ṣe ń jù wá báyìí ni mò ń mú fún ẹ bó ṣe ń jù wá ni mò ń dẹ́ ẹ lóhùn mo bìlíìfù pé ó yẹ kó lè rò pé ó yẹ kó lè máa ń kó máa fún wa. èèyàn ni èmi gan kó ẹ jẹ èmi gan kó ẹ jẹ gbogbo pòtépò ra ẹ gan ṣe kí ni ó ń dùn mí gan. ìgbà tó ń kó mi jẹ. ó dà fìyẹn lẹ kí nìkan tó fẹ́ sọ fún mi. tí mo fún yàn kan ló ra léè tó gbé mi síbẹ̀ kí ló sọ̀fọ̀ náà kó rẹ̀ pé àjẹ́ kan ra káàfù bèbí mọ́tò òun pọ̀ jù náà èèyàn kan ní ká ó ní mọ́tò mẹ́wàá kí ni problem ẹ. ó dáa ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn màá wá ra 747 fún ẹ. tó tán mo fẹ́ kó máa rìn ilẹ̀ lẹ́ẹ̀ ara fẹ́ kó máa fò lókè yìí ọlọ́run bébì. àbí kó máa gbé mi lọ patí nìkan náà ni. ààrẹ náà ni bébì náà. káàbọ̀ máa dìá. ìwọ ọmọkùnrin lemọ́lemọ́ ẹ̀ ń pọ̀ ń bí báyìí
ló wà láàrin wa àti arákùnrin? Chief, mo ti sọ fún yín ní àìmọye ìgbà wípé cousin mi ni. Kí lẹ tó fẹ́ kí n sọ ẹ̀wẹ̀ mi àti ẹ̀ náà? Ẹ ṣáà ń pé gbogbo family mi ṣe pupa nìyí. Cousin mi ni. Wọ́n tiẹ̀. Kí lorúkọ ẹ náà? Kàmọ́rù Adébáyọ̀ ni sà. Ǹjẹ́ ìwọ kọ́ ló wá gba iṣẹ́ kan ní ọ́fíìsì wa? Bẹ́ẹ̀ ni sà, èmi ni. Very good. Mo wá fẹ́ sọ kíní kan fún ẹ. Mo fẹ́ kó o jẹ́wọ́ fún mi ohun tó wà láàrin ìwọ àti ọmọbìnrin. Bó ṣe rí gangan ló yẹ sọ fún yín yẹn, Chief. Tó bá kọ̀, tó bá lò jẹ́wọ́. Ṣé o mọ iye owó contract tó ní lọ́dọ̀ wa? Contract 15 million naira ló ní ọ́fíìsì mi. Bẹ́ẹ̀ ni sà. Tó o bá jẹ́wọ́ contract yẹn kò jẹ́ tiẹ̀ mọ́. Ẹ má jò rí bẹ́ẹ̀ sà. Ẹsẹ̀ má yẹ kó rí bẹ́ẹ̀ sà. Ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ sà. Bó ṣe rí gangan ló yẹ sọ fún yín yẹn sà. Ó dà náà. Jẹ́wọ́. Kí ni? Mo ní kí ni? Bó ṣe rí náà nìyẹn, bó ṣe rí gangan nìyẹn. Ọ̀rọ̀ 50 million lílé yìí. Ẹ sà, àgbọ́ tó ṣẹlẹ̀ ní pé kò ń ṣe nǹkan rẹpẹtẹ náà. À ń flẹ́ńjọ náà ni. Èmi ò kì í ṣe ọmọ títì, sọ̀rọ̀ gidi tó máa yé mi. Ẹ̀fẹ́ ra ní kan tí mo sọ fún yín pé à ń di ara wa ni. Sórí wọn ti ẹ. Mo mọ̀ ẹ́ pé ọmọ elépo ni ẹ́, wàá dẹ̀ padà lọ fọ ìgò epo rẹ̀. Sórí ẹ̀yin obìnrin orí yín ò pé. Tẹ́ ẹ bá rí ọkùnrin tó ń náwó fóbìnrin ẹ rò kórí ẹ ti dàrú. Ọkùnrin tó wíkẹ́ẹ̀dì ló ń náwó fóbìnrin. Wọ inú ilé yẹn lọ, àtẹ̀yí tó wúwo àtẹ̀yí tó fúyẹ́ nínú ẹrù ẹ wọlé kó lọ kó. Èmi tó yí tòmátò. Ó rẹ̀ fi yẹn halẹ̀ mọ́ mi. Ṣé òrókòlókò kókò tó gbìn pàṣí ni Chief? Mo ní ṣé òrókòlókò kókò tó gbìn pàṣí ni? Àbí kò ní nǹkan tó rọjúmọ́ lára mi? Ó lè halẹ̀ mọ́ mi, mo ń lọ kẹ́rù mi. Tóyí tòmátò wá mi. Mo rò pé onílàákàyè èèyàn ni ẹni àti pé mo rò pé bóyá o ní ìtìjú. O ò ní ìtìjú, o ò dẹ̀ ní làákàyè. O ò mú nǹkankan wá ní ilé yìí, o ò dẹ̀ ní mú nǹkankan jáde. Ṣé o ní bó ṣe dúró yẹn? Bó ṣe dúró yìí, bó ṣe wà yìí, bẹ́ẹ̀ ló ṣe máa jáde nínú ọgbà. Kò ṣẹlẹ̀ rí, kò dẹ̀ lè ṣẹlẹ̀. Kò ṣẹlẹ̀ rí, kò dẹ̀ lè bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lásìkò tèmi. Tóyí tòmátò, bọ́ọ̀tà nínú ọgbà yìí. Mo ní kó bọ́ síta. Security! Bá mi bọ́jú lọ́lábìnrin jáde. Bọ́jú rẹ̀ jáde nínú ọgbà yìí. Ìyẹn èmi tó yín tòmátò. Èmi tó yín tòmátò. Bọ́jú rẹ̀ jáde. Ìyẹn ò pé mi. Orí yẹn ni. Bọ́jú rẹ̀. Owó àti ta ni. Ṣé máa bàjẹ́ ni? Fíbí sílẹ̀ jẹ́ kí n bá bàbá ṣe èrè bàbá olówó ogbó tó ń ṣílẹ̀kùn kó lè jẹ́ kí n bá sọ̀rọ̀. Owó àti ta ni. Bàbá ọmọ ọ̀ta. Bàbá ọmọ ọ̀ta ta ló ń bá sọ. Èmi gan lọ fún ẹ. Fíbí sílẹ̀ jèrè. Dúró dè mí. Wàá mọ̀ pé wèrè ju èrè lọ. Wàá mọ̀ pé wèrè olówó ni mi. Bọ́ọ̀tì tẹ̀. Iye èmi pé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mami, ẹ káàárọ̀, mo ti jẹ ẹ wá wẹ̀ fún wa. Kémi wá wẹ̀ fún yín. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ yín ni. Àbórí burúkú ti bẹ́yìn ọmọdé yìí. Ṣé bí wọ́n ṣe dàgbà tó lè wẹ̀ fáwọn àbúrò ẹ̀? Mọ́mì, orí burúkú bá ò death language, orí wa ò burú o. Ṣebí kẹ́ bá lè máa tọ́jú wa ní dáàdi ṣe fẹ́ yín. Lẹ́nu yín. Ẹ kó ṣẹ́ra yín kó wọ́n yàrá mi. Get out of my room right now. Wẹ́. Mo fọkùn wẹ̀rí o. Ẹ wà wẹ́ ni àbátàrà tùgbà tí wọ́n láwọn àjítọ́ náà wò. Iye èmi pé mi sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àti mú ga skul tán. Ẹ wá fún wa lóúnjẹ. Lọ́wọ́ kẹsẹ̀ sí kí ló lè tó yẹn? Má kò gbà ti forí ọ̀pẹ wa títa ni.
ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ skul lélẹ̀ bàtà yín kọ́. a fẹ́ kọ́kọ́ jẹun ká tó wọ bàtà skul wa. ok ẹ lọ mu gàrí wà ní. mọ́mì gàrí làárọ̀ kùtùkùtù. inú yín ò tiẹ̀ dùn pé ẹ̀yin rí gàrí mu àwọn ẹgbẹ́ yín ni wọ́n wà lábẹ́ bíríjì tí wọ́n sun gọ́tà kiri yẹn àti jẹun àti jẹun ṣòro fún wọn ẹ̀yin rí gàrí inú yín ò dùn ẹ yá lọ mu gàrí o. mọ́mì ṣé dádì ò fowó oúnjẹ lẹ̀ ni. ṣé dádì àti oúnjẹ lẹ̀ ni dádì yín ò fowó oúnjẹ lẹ̀ lẹ́rí gàrí mu ó yá ìta. ìta lórí tí mo ṣe wáyé èmi jẹ́ ẹrú yín ẹ má mu gàrí o. Mojí Ìyábọ̀ ọjà ṣì mu gàrí at least for the first time. báwo ló ṣe mọ̀ pé for the first time. ẹ wò á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èkó akẹ́tẹ̀ ìlú ọgbọ́n arọ́bí sálẹ̀ gbẹlẹgbẹ ìlú tó kún fún wàrà àti fún oyin. Hello honey mo ṣẹ̀wẹ̀ fáwọn ọmọ ni wọ́n jẹun lọ́wọ́ okay darling bye bye. Èkó wẹ̀ǹjẹ̀lẹ̀ nídẹ̀ Èkó wẹ̀ǹjẹ̀lẹ̀ tó bá dúró wọ́n gbé ẹ lọ kó gbàgbéra wọ́n gbé ẹ já Èkó ilé ọgbọ́n ilé onímọ̀ tó pọ̀ Èkó wẹ̀ǹjẹ̀lẹ̀ bàbá mi pẹ́ mi sọ fún mi láti. Dèjì báwọn skul lè ní ṣọdún. bẹ́ẹ̀ sà. kí lẹ jẹ kẹ́ tó kúrò ní láàárọ̀. a jẹ rice sà. Rice, that's good. Ṣé madam tọ́jú yín dáadáa ṣá? bẹ́ẹ̀ sà. Baby. Àwíwíwí olóńgbò aṣáláṣálá olóńgbò. Mo ti fẹ́ for mind ni o. Màá lo 1 week instead of just 2 days. Ó yẹlẹ̀ bá lò ó lè. Who is that? Ta ló sọ̀rọ̀ yẹn? Tàlà tó bá dùn. Lizzie. Junior. Ta ló mú wá síbí? Létí ẹ̀ mọ́kànlá ni mo bá sọ̀rọ̀ ni. Ìlọ́wọ́ yìí ni ìgbò púpọ̀. Mama da lọ́rọ̀ o.
ṣe kò lẹ́lẹ́ àdánilóró fagbára gọ́nà. Máma dá lóró máma dá lóró ẹ̀dá tó mọ̀ ṣe o bá ṣe dojú. Ẹ gbà mí o! Gbà mí! Èmi ni kí wọ́n fi ajọ́ ìbùsùnbò èmi ò kú ẹni rokúrò mi yóò fi ọmọ rẹ̀ di èyí tí ó bímọ yóò fi ara rẹ̀ di ọmọ bí ẹkú kì í wáwò ko ọmọ ní labalábá mi ń darí wọgbó ẹni ní ikú aṣáájú mi kú èmi ò rí náà ọ̀pọ̀ ìyẹlé kí n rojú gbélé ẹ̀mẹ̀ kì í tún lé àná ariwo ẹkú yóò máa ṣẹlẹ̀ ní àwọn táwọn gbogbo ni àìkú ẹ̀gìrì bábẹ́ni kò tó máa wọlé dé gbẹ̀gbú. Àwọn àgbà ló máa ń pa lówe pé ikú tó ń fojú gbà ní òwe ló ń pa fún ni. Gbogbo wa la mọ̀ Tẹ́ni Adé àrẹ̀mọ bẹ̀lú akékaka bàbá rẹ̀ ṣe fàlejò ó ṣe fónílé ó ṣe fáwọn ọmọ kéékèèké ṣùgbọ́n àsìkò ìgbà tó ń gbìyànjú àti sọ ẹ̀kọ́ di ọ̀fẹ́ ni kú dá alágara. Ṣùgbọ́n nígbà tó kú tán àwọn ará ìlú akékaka fi ẹ̀mẹ́ẹ̀mọ́re hàn sí àrẹ̀mọ náà nípa fífi oyè bàbá rẹ̀ dùn wọ́n sì lé jáde ní ààfin. Àkọsílẹ̀ bàbá yìí ni pé tí Tẹ́ni Adé bá jọba tán tí ẹ̀kọ́ di ọ̀fẹ́ ní gbogbo agbègbè yìí a ó ràn lọ́wọ́ àbí a kò ní ràn lọ́wọ́. Èmi gbà kí ẹ ràn lọ́wọ́ ṣùgbọ́n ọ̀nà wo la ó gbé gbà. Nígbà tó bá yá àwọn alátìlẹ́yìn wa ó máa sọ fún wa báwo la ṣe fẹ́ rí owó pa gbogbo wàhálà yìí. Àbí àwọn òbí wa ló na owó náà. Nígbà tó bá yá àwọn alátìlẹ́yìn wa ó máa sọ fún wa. Tó bá jẹ́ gbogbo wa la máa jàjà yìí ẹ jẹ́ ká fi pamọ́ fáwọn tó wà ní ìgboro torí tí a bá fi pamọ́ nínú yìí. Bẹ́ẹ̀ni. Gbọ́mọdé kú. Àgbàlódà. Ẹyin. Lọ́jà àgùkọ. Àwọn ọmọdé tó pẹ́pẹ́. Tàbí ìgbòho kéde. Ó mú mi rántí àwọn àgbàlagbà síwájú wa ní pàápàá nígbà tí wọ́n bá fẹ́ lọ ja ìjà àjàgbara. Wọ́n máa ń kọrin kan yí pé solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Ilé ẹni wọn kì í fẹ́ ká kú wọn kì í jẹ́ ká lè lọ àtàkà mọ́. Ìdí bàbá jẹ́ lọ ṣọ́ra rẹ̀ tí ẹni yóò dá ènìyàn wá mọ́. Àbí ní bàbá jẹ́ o tó nídìí ló má dà o. Mọ́mí ẹ káàbọ̀. Ara ń ti yá. Àbí dókítà ọkùnrin lábẹ́rẹ́ ni. Mọ́mí ó dàbí pé ẹ fẹ́ràn wa torí bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́nujọ́ mẹ́ta ẹ̀. Mo fẹ́ràn kí ni ìwà fẹ́ràn mi lè kí ni wọ́n ń gbé láyé fún mo fẹ́ràn yín
tó bá jẹ́ fẹ́ràn wa mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. mo fẹ́ràn wọn tí mi ò bá fẹ́ràn ẹ̀mí dé kí mo wá gbélé ayé fún. mọ́mì mo rí grandpa tí wọ́n sọ fún yín pé ẹ̀yin lẹ pa dádì ṣé tòótọ́ ni. Démọ́lá tòótọ́ ni tòótọ́ dẹ̀ tún kọ́ ṣé o rí mo nífẹ̀ẹ́ dáàdi yín gan-an ibùjókòó mo dẹ̀ ń wá àti pé nítorí tí dáàdi yín ò fẹ́ nífẹ̀ẹ́ mi mọ́ wá sọ fún ọ̀rẹ́ mi kan ló wá mú mi lọ sí pé bàbá lóníkà lọ ṣoògùn fẹ́ èmi ò dẹ̀ mọ̀ pé mistakenly pé májèlé náà gbélé mi lọ́wọ́ èmi wá fi sóúnjẹ dáàdi yín bí dáàdi yín ṣe kú nìyẹn. mọ́mì ṣe bí by mistake ni kí ló dé tẹ́ fi ń bẹ̀rù. mistake ni kò ní kí n padà dùn àwọn tó ń bà mí lẹ́nu ni pé àwọn ibi bàbá ẹ̀ láwọn fẹ́ ró bàbá ẹ̀. mọ́mì kí ló ń pè é ríro. ríro ni pé tó kù bá kú táwọn ẹbí ẹ̀ ò bá gbà pé ó tọ́ lọ́wọ́ Ọlọ́run wá wọ́n wá lọ pé nísà òkú wọ́n wá fi nǹkan lé lọ́wọ́ wọ́n lè fọkàn lé lọ́wọ́ wọ́n lè fàdá lé lọ́wọ́ wọ́n lè fìbọn lé lọ́wọ́ wọ́n lè fi nǹkan tó bá jẹ́ olóró lé lọ́wọ́ wọ́n wá lọ bá ẹni náà nǹkan yẹn ló máa fi pa ẹni náà ṣùgbọ́n kí. ó wá jẹ́ pé dádì máa pa yín yóò kọ Jésù dádì ò lè pa yín o. èmi ò ìgbọ̀rọ̀ kú kí n bí ń tún lẹ́mí ọmọ ọmọ èmi ò. ẹ jẹ́ àgbàdúrà. àní bí bàbá jẹ́ o tó nídìí ló máa dà o. ojú ẹni àmọ́ ọmọ ènìyàn ròókò tó gbàmọ̀ràn ibi láyé. ojú ẹni àwa mọ ènìyàn. ó lè gbọ́ ọ̀rọ̀ rẹ lágbọ̀dé. dádì ẹ̀bẹ̀ ìjọ ẹ má jẹ́ kí wọ́n ròkú dádì wa torí tí wọ́n bá ro ó tì mọ́mì wa máa kú kò dẹ̀ sẹ́ni tó máa tọ́jú wa. kí n má jẹ́ kí wọ́n rókù dáadé yín tí wọ́n bá rókù dáadé yín mọ́mí yín máa kú. ṣé mọ́mí yín ló pa dáadé yín ni. mọ́mì lọ sọ fún mi pé àwọn fẹ́ ṣe oògùn fẹ́ fún dádì ẹni tó dẹ̀ fún wọn lóògùn májèlé lógbó lé wọn lọ́wọ́. májè kíni. májèlé. ṣàgbàgbé ooo májèlé. májèlé. kí n má jẹ́ kí wọ́n róòkù dáàdì wọ́n bá róòkù dáàdì wọ́n mi wọ́n á kú kò ní sẹ́ni máa tọ́jú wọn. ó dáa ọmọ tí máa rí. àwọn obìnrin àwọn.